kí Tope Alabi kó gbé fóònù kó pe Lizzy Anjorin. kí ló tún trend lọ́wọ́lọ́wọ́? wọ́n pe Tope Alabi wípé kó wá ṣe surprise fún Lizzy Anjorin. wọ́n dẹ̀ jọ ṣàdéhùn owó tí ó gbà. wọ́n yanjú ẹ̀ sí 2.5 million. wọ́n dẹ̀ san owó. kàkà kí Tope Alabi ó wọlé. ńgbà ó dé ṣọ́ọ̀bù ibi tí wọ́n ti fẹ́ ṣe surprise fún Lizzy. torí wípé ṣọ́ọ̀bù Lizzy ni olóhùn ò wọlé òun ò ṣe. ó sì dá owó náà padà. àwọn ọ̀jọ̀gbọ́n wá ń ronú lórí ọ̀rọ̀ ọ̀hún láti jẹta pé kí ló lè fà á tó fi rí bẹ́ẹ̀. ṣé kórìíra Àti Lizzy náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀ ni àbíbò nǹkan kan wà ń bẹ̀ tẹ́lẹ̀? ṣé kìí ṣe pé bóyá ìjà dùn wọ́n pọ̀ àbí wọ́n ti ní ìjànú tẹ́lẹ̀? ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwọn tí wọ́n fẹ́ ṣe surprise fún Lizzy Anjorin. ṣùgbọ́n Lizzy ò tiẹ̀ ríro. ńgbà tó gbọ́ ó ní ẹ bá sọ fóun àìmọye lórin muslim aláàjì lòun aláàjì lọ́kọ òun lóde tí wọ́n àpò lórin muslim àtàní nínú àwọn tó nífẹ̀ẹ́ òun tóun nífẹ̀ẹ́ sí wípé Tope Alabi gan làwọn fẹ́. Tope Alabi òun ó bá sọ̀rọ̀ fúnra ara òun tí yóò ṣe wá láì gba kọ́bọ̀ lọ́fẹ̀ẹ́ lòun ó ṣe lóòótọ́ ni. tó possible kí Tope Alabi kọ́ lọ ṣe surprise fún Lizzy láì gbowó ṣe lóòótọ́ ni. mi rò pé possible. ẹni wọ́n fi 2.5 million pè tó lòun ọ̀sọ̀kalẹ̀ tí ò wọlé ọ̀sọ̀kalẹ̀ láti inú ọkọ rẹ̀ débi pé yọ wọlé tí ẹ bá pè lọ́fẹ̀ẹ́ yọ wà. bóyá bọ́ bá mọ̀ láti lẹ̀ gan ni kì bá ti wọ excuse kan wípé àbí òun ọ̀rá ààyè. ohun táwọn èèyàn ń wí ni wípé àbí kọ́mọ̀ sí pé torí onítíátà kan ìyá àbèjì tóun àti Tope Alabi jọ ń ṣọ̀rẹ́ tó sì jẹ́ pé gbóngbòngbòn wà láàrin òun àti Lizzy. kọ́mọ̀ sí pé ńlọ́fà tí Tope Alabi ò fẹ́ ṣe ọ̀rẹ́ professionally tí wọ́n bá gbéṣẹ́ èèyàn fún èèyàn ṣé nǹkan kan rọ̀ǹgì ń bẹ̀ sá. ní táwọn èèyàn ń sọ ni pé ó kù díẹ̀ káàtó fún Tope Alabi wípé lábẹ́ bó ṣe wò ó rí. ṣé ẹ rí i ní táwọn èèyàn ń wí ni pé mistake wà ń bi àìsọ̀kalẹ̀ Tope Alabi àìlọ kọrin yẹn ńgbà ó ti gbowó tí wàá ń dówó padà. pé ṣé kìí ṣèkórìíra sa kí ló lè fà á. ṣùgbọ́n àwọn míì tún ní Ọlọ́run ní màmá darí Tope Alabi wípé ẹ̀mí mímọ́ ní màmá darí ẹ̀ nù rìn àjò pé kì í ṣàkọ́kọ́ nù o pé kódà bí ẹ bá pè é síbi ìsọjí wípé kìí sì kọ̀rọ̀ sí ẹ̀mí mímọ́ pé ẹ̀mí Ọlọ́run ní darí ẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀mí Ọlọ́run kí ló dé tẹ̀mí Ọlọ́run ò darí ẹ̀ kó tó kú òǹdè pé ibi tó ń lọ yọ ọ̀gbọ́dọ̀ lọ. kí ló dé tó jẹ́ pé ńgbà tó débẹ̀ tán lẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wípé kó má sọ̀kalẹ̀ nù ọkọ̀ tí wọ́n fi wá ń bi léèrè wípé ẹ̀yin bẹ́ẹ̀ bá ṣeré fún wa ẹ fún wa lówó wa. tó fi ń de wípé bí ọba sanwó ẹ lọ ti géètì kò gbọ́dọ̀ jáde nínú ọgbà o. tí wọ́n sì ń padà wá sẹ́ǹdì owó padà. tá a bá ní àfojúsùn kan wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. àwọn kan ní àbí ẹ̀rù ń ba Tope Alabi nítorí àwọn bloggers pé kí wọ́n kó mọ́ kíra àwọn bọnú fracas burúkú o. pé Lizzy Anjorin wọn àtàwọn kan àwọn náà ní gúrùpù tiẹ̀ kan ní gúrùpù tí wọ́n ń dojú kọ pé kí wọ́n mọ̀ mú tòun gbọ́nú fracas pé bóyá ìdínú tí Tope Alabi fi rè fáàsì ẹ̀yìn èyí ò wá wí tolódùmarè ní ó ṣe o. ṣùgbọ́n ọkùnrin ni Lizzy ó kú olóbìnrin o. ẹni tí ó ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ tó ṣe pé múùdù ẹlòmíì ó dàrú jẹ́jẹ́ mọ̀ wípé múùdù rẹ̀ ó dàrú pàà. kódà èyí ò tiẹ̀ rí lára ẹ̀. ó sì sọ pé kódà bọ́ bá já kéwì lásán wọ́n gbà fóun kan ọ̀bá láìkí. bóun ò bú àwọn olólùfẹ́ òun tí ẹ gbowó kalẹ̀. àwọn kan ní olólùfẹ́ mọ̀ kọ wípé ọkọ rẹ̀ lọ́mọ organize fún. Lizzy ni wọ́n bọ́ọ̀lẹ̀ ń bẹ́ o ọkọ òun ọ̀mọ́wọ́ mẹsẹ̀ ń pa ẹ̀. wípé kí wọ́n wà káǹtì tí wọ́n fi sẹ́ǹdì owó kìí sàkáǹtì ọkọ òun kìí sì sàkáǹtì tòun. àwọn ọ̀mọ́wọ́ mẹsẹ̀ nípa ẹ̀. wọ́n fẹ́ fi yẹ̀m sí ni. àti pé téèyàn bá mọ̀ ní máa dààyàn lọ́kàn rù. téèyàn bá ń fọkàn sí pé eléré ńlá báyìí ń bọ̀ o ẹni báyìí ń bọ̀ wá ṣe surprise fún mi o. tó bá ti di pé oní surprise bá mọ̀ pé eléré ń bọ̀ ó ti kó òun surprise ó ti di nǹkan míì. àtúnṣe tí ò bá wù mí gẹ́gẹ́ bí àgbàlagbà kí Tope Alabi ó ṣe ni pé kó gbé fóònù kó pe Lizzy kó sọ ìdí pàtàkì tí ò fi wá. kódà bọ́ sọ pé ẹ̀mí Ọlọ́run ló sọ pé kó má wá òun ò sì lè kọ̀rọ̀ sí Holy Ghost òun ò kọ̀rọ̀ sí lẹ́nu. Lizzy ó gbà bẹ́ẹ̀ yóò dẹ̀ fọwọ́ wọnú. àmọ́ mọ́rẹ̀ kọ̀rẹ́ ni àìmọ́ta kọ̀tà. àwọn kan ní Ọlọ́run ló yọ Tope Alabi pé tí Tope Alabi bá ikọrin ń bẹ̀ tí wọ́n bá nawọ́ gan pé
kì bá kábàámọ̀ pé òun lọ rèé kọrin fún Lizzy. bí ó ṣe wá ṣeré fún Lizzy yìí ń kọ́ ṣe rò pé ò ní lẹ́yìn sá. bọ́ kọrin fún ó lè lẹ́yìn bí ọ̀kọrin fún náà yọ lẹ́yìn. òun náà láwọn warriors tiẹ̀ ó ṣe pé tó bá jẹ́ pé ìyẹn ní ń bà á lẹ́rù Lizzy náà òun náà ní àwọn ọmọ ẹ̀yìn tọ́pọ̀. nínú tó bani lọ́kàn jẹ́ jù òun ni wípé béèyàn bá dájọ́ nǹkan sọ́nà tapá ti tan kéèyàn ó rí wípé ó gbọ́dọ̀ ṣe é ṣe. yóò tún járe kọ́gbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin. ta ni mo fẹ́ ṣe surprise fún oníbo là ń lọ o aago mélòó là á débẹ̀ o kí ni wọ́n ń ṣe ń bẹ̀ bó lẹni náà ṣe jẹ́ o. àwọn kan ní ẹ̀mọ́ Tope Alabi kí lẹ̀ ń fò sàápè ló ń 2.5 million lọ́dọ̀ Tope Alabi. owó ti fi ń ṣe charity jù yún lọ. tèmi sáà ń wí ni pé káàrin òun àti Lizzy ọmọ dà kí wọ́n wọ́nà kí wọ́n parí ẹ̀. ọlọ́run wọn kọ́ Tope Alabi mọ̀ ọ́ ṣe o. lórí tí wọ́n fẹ́ kó máa ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí Lizzy pé àwọn rí i pé yóò dùn. irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí bàbá òbí Chief Commander Ebenezer Obey. ọ̀kan nínú ọmọọṣẹ́ bàbá òbí ó ti kúrò lẹ́yìn bàbá ó ti adolówó ó wá kọ́lé ilé alárùrù ó wá pe Chief Commander Ebenezer Obey ó lòun fẹ́ kọ́ kọrin wọ́n sáàkì òun kúrò lẹ́yìn rẹ̀ òun ó ṣe surprise oníkẹ́lòmíì lọ bóun búùkù iye bàbá òbí fẹ́ gbà ni wọ́n fún wọn júwe ibẹ̀ fún wọn àtẹ invitation wọn ò jẹ́ bàbá orí invitation àdírẹ́sì wọn sẹ́ndì sí wọn tó instrument èrò ti pọ̀ lọ́bì bá àwọn kan wá ń já bàbá sí pé ọmọọṣẹ́ yín lọ́mọ nílé tẹ̀ wá sí ọ̀sọ̀jọ́ bí àti Lizzy sí papọ̀ ọmọọṣẹ́ ń wo ọmọọṣẹ́ yín báyìí bá ẹ ṣó òun kọ́ ló pè òun síbí yìí ọ̀tọ̀ lọ àwọn tó pa àwọn síbí o tó ń tẹnu bàbá ti sọ̀kalẹ̀ nínú ọkọ̀ wọn ti jókòó sórí stage lónà bá sọ̀kalẹ̀ látòkè ẹ̀lú agbádá ńlá wẹ̀wẹ̀ ẹ̀tù làwọn èèyàn tẹ̀lé ẹ bá ti ní sẹ́ńjì díẹ̀ lọ́wọ́ yọ̀ ní abẹ́sìn káwọ́ bá diwọ́jú bàbá lọ́ba dọ̀bálẹ̀ wọ̀ kẹ́ẹ̀pẹ́ bàbá mi yín ó gùn bàbá wò kí owó ni kò sí tí bàbá fẹ́ sí bàbá wà fọ́ọ̀sì láti kọ kì í sà ti dówó padà bí ó ṣe pé kéde kí bàbá ọmọ wí ṣé wọ́n para àwọn ọ̀yá ni àbí wọn ó pè mọ́tò àwọn ni ò lè débẹ̀ lẹ́yìn tí wọ́n ti dá ojú agbo tí wọ́n ti jókòó sórí stage tí gbogbo èèyàn sì ti rí wọn sì kọrin wọ́n sì ṣeré wọ́n sì kí ó sì náwó ọpẹ́ wọn ò padà ríra mọ́ lẹ́yìn ìgbà yẹn àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọkùnrin tá a wí tó dàbí ẹni pé ọwọ́ pálábá ẹ̀ ṣe gbẹ́ bí ká máa ṣòwò egbògi olóró ó sì fi mú darin ọba.